ẹ wò ó ọmọkùnrin tí àwọn ọlọ́pàá lù pa kì í ṣe akẹ́kọ̀ọ́ ilé-ẹ̀kọ́ gíga fásitì tiwa o. Àwọn aláṣẹ ilé-ẹ̀kọ́ gíga fásitì kwásù ló yànnàná ọ̀rọ̀. Àwọn tó jẹ́ aláṣẹ ilé-ẹ̀kọ́ gíga fásitì ti ìpínlẹ̀ Kwara tó wà nílùú Mọ̀lété kwásù ti sọ di mímọ̀ pé arákùnrin Ayéyẹmí Sulaiman Ọláyínká tí àwọn agbófinró kan ṣekú pa ní agbègbè Táǹkẹ̀ ìlú Ìlọrin ti ṣolúìlú ìpínlẹ̀ Kwara kì í ṣe akẹ́kọ̀ọ́ ilé-ẹ̀kọ́ ọ̀hún. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan tí ẹni tó jẹ́ adelé adarí ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ ilé-ẹ̀kọ́ náà, Dókítà Saidat Aliyu buwọ́lù tó tẹ iléeṣẹ́ atótó arére online TV lọ́wọ́ ni ó ti sọ di mímọ̀ pé àkọsílẹ̀ ṣe àfihàn wípé Ọláyínká ti finúfẹ́dọ̀ yọ ara rẹ̀ kúrò ní ilé-ẹ̀kọ́ ọ̀hún léyìí tó ti jẹ́ akẹ́kọ̀ọ́ ẹ̀ka ìmọ̀ nípa ìṣirò ìyẹn Department of Statistics láti sáà ìkẹ́kọ̀ọ́ 2018 sí 2019 nígbà tí ó wà ní ìpele kejì 200 level ní ilé-ẹ̀kọ́ ọ̀hún. Ọláyínká ni àwọn agbófinró kan ṣekú pa lọ́jọ́ 5 oṣù kọkànlá ọdún 2024 tá a wà yìí ní agbègbè Táǹkẹ̀ nílùú Ìlọrin tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara sì ti fìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn ti náwó gan àwọn agbófinró tó ṣiṣẹ́ láabi ọ̀hún tí wọ́n sì wà ní gbàgà báyìí bó tilẹ̀ jẹ́ wípé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara kò fi orúkọ àwọn agbófinró ọ̀hún léde. Ẹ̀wẹ̀, àwọn aláṣẹ ilé-ẹ̀kọ́ gíga ti ìpínlẹ̀ Kwara ti kẹ́dùn pẹ̀lú àwọn tó jẹ́ mọ̀lẹ́bí olóògbé tí wọ́n sì gbà ládùúrà wípé kí Ọlọ́run kó rọ̀ wọ́n lójú lórí ikú ọmọ wọn ọ̀hún. Abíọ́lá Àjàní ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ atótó arére online TV. Ẹ ṣeun tẹ́